kọ́lọ́run fẹ́ ṣe wọ́ndà, kọ́lọ́run fẹ́ ṣe bẹ́bẹ́, kó fẹ́ jọ everybody lójú, kó dẹ̀ gbé àgbàlagbà kan dìde ní industry, kó gbé àgbàlagbà kan dìde ìbájọ́ ọkùnrin ìbájọ́ obìnrin, kó dẹ̀ pé Austin, kó dẹ̀ pé tẹ̀lẹ̀, kó dẹ̀ parí ìjà fáwọn méjèèjì. Káì inú àwa yìí máa dùn, tí mo dẹ̀ mọ̀ pé inú ọ̀pọ̀lọpọ̀ àwọn fáǹsì kan náà máa dùn gbòòrò Ọlọ́run ọba, kí gbogbo ẹ̀dẹ̀ máa dùn lọ. Ẹ wo, ẹ má ká parọ́ tọra wa, Austin ń ṣe dáadáa nínú ayé o, wàláhì tàlà ìtẹ̀lẹ̀ náà dẹ̀ ń ṣe dáadáa nínú ayé. Ẹ ṣáà ń rí póòsì Austin. ẹ̀yin èèyàn wa, òṣèrékùnrin yìí tí ẹ̀ ń wò yìí ó ti jáde ó wá sọ̀rọ̀ nípa Austin Emmanuel àti ìtẹ̀lẹ̀ wípé tí Ọlọ́run bá kò lè ṣe é tí ó gbé àgbàlagbà kan dìde nínú indọ́sítírì tí ó bá wọn parí ìjà yìí wípé inú wọn á dùn. Àwọn ọ̀rọ̀ tí arákùnrin sọ nìyẹn, jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. àìní ṣe dáadáa mọ́ fáwọn méjèèjì kò ní dé bá wọn. Ọlọ́run ọba tẹ́dá bá ṣubú tó bá dìde padà, Ọlọ́run fẹ́ kẹ́dá ẹ̀ kẹ́kọ̀ọ́ ni o. Austin Emmanuel ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ ni, bóyá torí dáadáa tó ń ṣe lọ́lọ́run ṣe nífẹ̀ẹ́. Àwọn náà dẹ̀ ti kẹ́kọ̀ọ́, wọ́n ti gbọ́n. Kò ń ṣàbìlù kékeré ni Austin kọlù lára Aisha Tiraji o, àbìlù ńlá, àbìlù burúkú. But Austin jẹ́ ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́. Àwọn náà dẹ̀ ti kẹ́kọ̀ọ́, wọ́n ti kọ́gbọ́n, bóyá torí dáadáa tó ń ṣe ni làwọn náà tún ṣe padà wá. Tátìsì mi bá tẹ́rì sí hàn ní gbọmọ́ Ọlọ́run ọba. So Austin ti dé, Ọlọ́run ti ṣẹ́gun. Nǹkan tó máa dùn mọ́ everybody inú bá ṣe wà yìí, Ọlọ́run ọba kágbàlagbà kan dìde kó dẹ̀ parí ìjà fáwọn àti tẹ̀lẹ̀. Káì inú wa máa dùn gan. Ọ̀sìn níbi kó bàjẹ́, àwa ọ̀sìn níbi kó dàrú. Ìtẹ̀lẹ̀ ń ṣe dáadáa nú ayé, Austin náà ń ṣe dáadáa nú ayé, dáadáa gan ju tàtẹ̀yìn wá tẹ̀yìn rò pé ó ń ṣe dáadáa ń gbà yẹn lọ. Gbogbo ìgbà tẹ̀yìn bílí Austin lówó yẹn kò ní nǹkan kan. Ìsìn yìí lásán, aláyé òkèrè, aláyé ń bínú. Ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn kan dẹ̀ wà tó já tíìsì tó jẹ́ pé àìmọye ọ̀pọ̀lọpọ̀ sẹlẹ́bírìtì tí wọ́n àti mọ́ tí wọ́n ṣe fíìmù mọ́ tó ti di Yankee base, tó ti di America base, tó dẹ̀ ń ṣe dáadáa ju àwọn tó ń ya fíìmù lọ. Àwọn ò ṣe fíìmù mọ́, wọ́n ń ṣe dáadáa ju àwọn tó ya fíìmù lọ. So ẹ gbàgbé o, Austin ń ṣológun àná o, àdánwò ráńpẹ́ ló dé bá láyé tẹ́ẹ̀fì aláyé nù fíìmù mọ́ láwọn ìgbà kan, tálẹ̀ ó fi dúrọ́ọ̀pù fíìmù mọ́ láwọn ìgbà kan. Ọlọ́run dẹ̀ ti overcome ẹ̀ fún wọn, gbogbo nǹkan ẹ ti lọ. Nǹkan tó ṣe Austin yẹn tó bá ṣe artist mi máa bá a lọ straight sí ni. Aláyé ti dé padà, àti Austin àti tẹ̀lẹ̀ ọ̀gá ni wọ́n, nǹkan kò dẹ̀ ní ṣe wọ́n láṣẹ Èdùmàrè. Òkè náà wà wọ́n ní jábọ́. Ogun tọ́lọ́run ti ṣẹ́ Austin kò ní gbérí mọ́ láṣẹ Ọlọ́run. Ìtẹ̀lẹ̀ di icon ọ̀gá, Austin Emmanuel ọ̀gá, bá mi àrímélòó yá ti your government.